Bamba Masadi Suntunusun. DPO ni, sorry sir, you are free to go. And I think you are a lawyer. Money no, I'm not a lawyer. I'm a broadcaster in radio station in Nigeria, in all over the world. Do you want to see me in trouble to Zangata, to Microsoft? Onya wala delo ni money me wani lomo. Bo egbo Yoruba mo ni mo gbọ́ Yoruba lọ́lọ́pàá bá dọ̀bálẹ̀ na bá ń bẹ̀ mí ẹ dákun làwọn èèyàn bá ṣe kíni na bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mí. Ọ̀kan náà tẹ́ẹ̀tù gbọ́ ní alẹ́ òní ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáńlá ayé. Ará ọ̀rẹ́ wa kan ní Ọ̀yá la bá pe àwọn wòlíì Ọlọ́run jọ. Màmá wa Reverend Esther Ajayi àti màmá wa Ṣèyí Bákàrè àti bàbá Adébóyè Rìdíìmù àtàwọn ìránṣẹ́ Ọlọ́run jàǹkànjàǹkàn gbogbo ọba náà la mọ̀ kó jọ o. Náà bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ àdúrà ni màmá Ṣèyí Bákàrè àti màmá Esther Ajayi náà bá bẹ̀rẹ̀ ayérayé bàbá mímọ́ wàá lò dà ọba tẹ́rẹ̀ rẹ̀ kárí ayé ẹ̀yin ogun ọ̀run o ẹ sọ̀kalẹ̀ o bàbá o. Bí tí wọ́n ti ń kọrin ẹ̀ǹgẹ̀lẹ̀ màmá Esther Ajayi tí ẹ kọ́kọ́ sí bọ́lẹ̀ ń bẹ́ẹ̀. Mo ní ẹ mọ́mí wa ẹ dápẹ́ mú fìlà yín tó dàbí àwọn akọrin ọ̀run ẹ̀yà adé dáadáa. Nọ́mbà tún bẹ̀rẹ̀ olí mẹ́kẹ̀ wá ló dá o bàbá wá ló dá o yá já èlò èlò já èlò 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 èlò. Nọ́mbà bẹ̀rẹ̀ títí náà kọrin náà fèdè fọ́. Kí ni tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà mò ń bọ̀ wọn ò tí ì dé Ọláolúwa Àtúnbí Olúwa fún wọn tán ọmọ Gbénga mo dé o. Ní bàbá Adébóyè bá ní let somebody shout hallelujah. Mo ní ọ̀rọ̀ let somebody shout hallelujah kan kọ́kọ́ lélẹ̀ ìsá o. Ẹ já wá solution sí ọ̀rẹ́ mi kí ara rẹ̀ lè balẹ̀ nítorí Ọlọ́run. Ẹ dákun ẹ ṣàánú ẹ̀yin kíní mẹ́ ẹni àmì òróró ní ìnà. Nígbà tí wọ́n sọ̀rọ̀ mọ̀ gbọ́ wọn ní ká lọ dín àkàrà fún ọ̀rẹ́ wa ká fi ṣe sàrà. Mo ní àkàrà bò irú èwo tí lẹ gbé yọ ní ìsìn ẹ̀yin kíní. Mo ní ẹja gbọ́rẹ̀ mi kó ẹja mọ́ lọ. Nígbà tó wá yá sí tàbá gbé lọ sí ọ̀dọ̀ àfáà kan àfáà ní àwùsùbíláì mìíràn ṣe tọ́ni rọ̀dín bísímìláì ramọ́ni rọ̀hìn ẹ̀yin ọmọ ìyá mi ó yẹ mọ́ kí àlùkùránì o ẹ mọ́ kí àlùkùránì nítorí ọ̀dọ́mọkùnrin kára rẹ̀ lè bá balẹ̀ kára rẹ̀ lè bá yá. Mo ní ẹ̀yin àfáà ìdákun ẹ̀yin àfáà mú ìdí ìbélo gbogbo tẹ́ ń ṣe yóò ṣe gbogbo ara rẹ̀ a ní ẹ wá solúsàn ṣe sí ọkùnrin kára rẹ̀ ń gbọ́ a wá solúsàn ṣe sí láìlà hilallahu muhammadu rasulullah sallallahu alaihi wasallam. Nígbà tí àfáà mú ìdí náà sọ̀rọ̀ àfáà ní ẹ lọ rí dín àkàrà ní bẹ́ẹ̀ bá ti á dín àkàrà náà tán ẹ sì fi ṣe sàárà àmọ́ lójú ibì kan tí ẹ ti dín àkàrà ọ̀hún ibi tí wọ́n sin bàbá rẹ̀ síbẹ̀ lẹ́ẹ̀tì lọ́dún. Mo ní sọmọ ibi tí wọ́n sin dádì ẹ̀ sí òun ọmọ bẹ́ẹ̀ mo ní kọ̀ ọmọ bẹ́ẹ̀ wò ẹja máa gbé lọ bò mí. La bá gbé lọ sọ́dọ̀ bàbá kan bẹ̀rẹ̀ bàbá Sáké Ẹ̀gbá ni wọ́n babaláwo ni bàbá ní Ifá wájú ọpọ́n gbọ́ èèyàn pọ́n gbọ́ olùkùn lọ́kùn olùkùn lósìn ọ̀gẹ́rẹ́rẹ́ ayé ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀run yìí wàjà èrè ẹ fẹ́ gbọ́ o ẹlẹ́rìí dín àkàrà lójú bí ẹṣin bàbá bọ̀bọ̀ ìsí ẹ bá ti dín ara rẹ̀ ọ̀yà mo láti gbọ́ mo ní màmá bàbá Adébóyè sọ bẹ́ẹ̀ màmá wa Esther Ajayi màmá Bákàrè sọ bẹ́ẹ̀ bàbá Muyideen Bello àwọn náà sọ bẹ́ẹ̀ mò ń bọ̀. Mo bá ní aláìwé só mọ ibi tí wọ́n sin dádì ẹ̀ sí mo mọ bẹ́ẹ̀ la bá gbọ́nú mọ́tò lódì ránranranran asa and drive mọ́tò lọ́tún and drive lọ́sìn bá a ṣe ń overtake làwọn kan náà overtake wa a tún sáré díẹ̀ èmi a sì máa sáré tẹ́ ń bá ti rí mọ́tò tó téjì rẹ̀ dáa pọ̀ tí sọ pé sálẹ́sà rẹ̀ bá ń ṣẹ́ omi jáde báyìí mo máa ń sáré pọ̀ gan lójú títì èmi ò kí ẹni tí o èmi a máa sáré òótọ́ rẹ̀ mo ń sọ fún yín lórí rédíò báyìí mo sá ń sáré lọ nígbà tá a débi tí wọ́n sin dádì ẹ̀ sí wọ́n ti kọ́lé epo síbẹ̀ o. Mo ní ṣé bíbí náà ni ó ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n kọ́lé epo sí un ọ̀gángan bo ní ẹ̀sìn bàbá rẹ̀ síbẹ̀ ṣé ẹ̀yin ilé epo náà sin dádì ẹ̀ sí ni
àbí wájú ilé epo àbí ẹ̀gbẹ́ ilé epo lọ́tún àbí ẹ̀gbẹ́ ilé epo lósìnbó ń bẹ̀ àbí ọ̀nà ẹ̀yìn ilé epo lọ́hùn ó ní rárá ń bi iná sùn epo ń bẹ̀ gangan ní ọ̀sìn bàbá àwọn sí mọ́lọ́dà kò burú kò kú sépo ńlù ìjọba àwọn ààrẹ ìlú wọ́n ti kó epo mì wọ́n ti lọ mì kán máa mú lámúyó lọ nsò bí wọ́n bá lè mú epo dé tó epo wọ́n lù tẹ́lẹ̀ ẹja lọ dáná lé epo bá a ṣe kó àròkalẹ̀ nu àtògì sí àtò àbáṣà kàròsìn báyìí àbò kàròsìn sí ó kù díẹ̀ ká sáná làwọn ilé epo kẹfìn wa pé kí lẹ fẹ́ ṣe aláàfẹ́ dáná àkànbí ni ẹ̀yin náà jẹ́ nú àkàyẹ́ fi mu gàrí bí wọ́n ṣe lé wa dànù nù. ọlọ́run ọba mi tó lọ́rọ̀ ọba mi tó lọ́gbọ́n ọba mi tó lédi ọba mi tó lẹ́fẹ̀ẹ́ ọba mi tó lẹ́fẹ̀ẹ́ ọba mi tó lohun gbogbo nínú ohun gbogbo tó ń pèdè nínú odù láti inú èdè káàkiri àgbáńláyé ó náà lójú orí bẹ́ẹ̀ káàkiri àgbáńláyé lẹ́nu mi. ẹ tún gbọ́kàn lálẹ́ òní lára àwọn èdè tí mo pè lábúrọ̀dù ọ̀hún ẹ gbọ́ lálẹ́ òní lágbára lọ́wọ́ ọlọ́ngbà tí èso ògùn agbára ayé kọ́là wà ń lo agbára ọlọ́run nígbà tí èso ògùn ọlá olúwa àbẹ̀fẹ́ mo tún gbódù mí dóde ọmọ lójú olódùmarè èbà èbà o èmi náà kọ́ ọlọ́run lókè náà ni ọlá olú mo tún ti dé ọlá olú mo tún gbẹ̀fẹ̀ dé o èbà èbà mo tún ti dé wọ́n ń gbọ́ mi ní nàìjíríà wọ́n ń gbọ́ mi ní london wọ́n ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé ẹ̀sìn ògàn ni èyí olólùfẹ́ mi o ọ̀túnba wọ́n ń bá àwọn ń bá ọ̀túnba wọ́n mọ̀ bátàlíọ̀n mo ṣe mo dúpẹ́ o ṣeun gan ni. àní lálẹ́ òní gbẹgẹdẹ ó gbiná alárè ó jágbà á nǹkan ó gbé nǹkan àná. ó mi rántí ọjọ́ kan ni mo wà ní sáìdì ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ mi ò sí nílé mo bá ní pé kí n máa bá a mójútó kinní fọgànáísà ọkọ̀ tí ń ṣe o. mo kàn wọ aṣọ wọn ní kọ́lọ̀ ń dákun sànú wa pírẹsẹ́ńtà kò sára táwọn ò lè dá. mo kàn rí mọ́tò tí ń bọ̀ lọ́ọ̀kan bú ó kù díẹ̀ kí mọ́tò wọn ó dọ́dọ̀ mi táyà rẹ̀ iwájú ó kàn jó ní pín tẹ̀yìn ní apá òsì náà bá tún jò pín ẹni ọba páàkì mọ́lẹ̀ wájú ọ̀dọ̀ mi mo gbọ́ mo fẹ́ ṣe táyà mo fẹ́ ṣe táyà mo fẹ́ ṣe táyà mo bá súnmọ́ mo wá pẹ̀lú síìfù wo báyìí ní sọ̀rọ̀ báyìí ẹ máa gbọ́ dáadẹ́ ẹ̀yin ará ilé o mo ní irú síìfù wo ní sọ̀rọ̀ báyìí mo bá súnmọ́ síìfù tí mò ń sọ ó sì lo kíní max kan báyìí nose cover jàre ó fi nose cover ó fi bojú rẹ̀ báyìí mo ní kí lẹ fẹ́ what do you want Sam gbọ́ ó kàwé gan nkàwé ẹ̀yin ọmọ pa nkàwé lórílẹ̀‐èdè ọ̀pọ̀ fọgànẹ́sọ̀ ọ̀pọ̀ ọlọ́kadà ẹ̀ ti ń ta wóróbo lọ́kàwé àwọn ìjọba wọn kàn ń kówó orílẹ̀‐èdè mi ò lé ń gbogbo wọn àwọn ní ń kówó mi lẹ̀ ẹ̀jẹ̀ mọ̀ pẹ̀lú mi nkàwé kí lè ń tẹ́ ẹ bá wá ẹ sọ̀rọ̀ ní ẹ mo fẹ́ ṣe táyà ní òkè mo wá wojú ìdarí mo ní ké wa nǹkan yìí ni Wàsáìndé no mi kì í ṣe Wàsáìndé mo kàn sí nose cover iwájú ojú ẹ̀ ní fìrì tí mo sì bá mo ní Wàsáìndé ṣé wà ní dá ọmọ ni mo ní ẹ mọ ọgbẹ wá wo Wàsáìndé má pariwo kí ló fẹ́ mo ní tí mo fẹ́ nísìn ni pé sọ ọmọ mi mojú ẹ ò lè mọ̀ ìsìn ló lè mojú mi ọ̀dà bá mú owó ní ọwọ́ ẹ lẹ́yìn tó bá fún mi lówó tán ó tún wá kì mí ọkọrin kì mí rárá o má ṣe bẹ́ẹ̀ mo ní ókè ẹ̀yin yẹn máa bọ̀ ẹ wá gbowó lọ́wọ́ Wàsáìndé ẹ wá ẹ mọ̀ àṣẹ Wàsáìndé náà máa bẹ̀rù bàbá wa Wàsáìndé ẹ má bínú o àlùjànnú fújì ní onímọ̀ ń kọrin báyìí máa ní àlà Amẹ́ríkà o àlà Àtibọ̀yé mo ní Amẹ́ríkà kọ́ lọ wà lálẹ́ òní Nàìjíríà lọ wà níwájú fún ẹni tó fẹ́ Ọlọ́run níjọ́ bàjẹ́ èmi la gbágádá pèdèpèdè káàkiri àgbáńláyé tí fi gbogbo ẹgbẹ̀rún pèdèpèdè ṣe kọ́mẹ́dì gbogbo ẹgbẹ̀rún àfa gbogbo ẹgbẹ̀rún wòlíì èmi náà kọ bá mi náà lójú rí bẹ́ẹ̀ yẹ wá wò káàkiri ó yẹ yín pé mi gangan làkùnrin bá gbogbo pèdèpèdè ẹ máa gbádùn mi lọ́tún ẹ máa gbádùn mi lósìn ọlá olúwa búra gbada ká Ọlọ́run ní ń gbẹnu mi sọ̀rọ̀ Ọlọ́run ní ń gbẹnu mi dára káàkiri àgbáńlá ayé ẹ gbọ́ kí n tó kò lórí ètò yìí tán fojú Pasuma àti Wàsáìndé no kí ló kọ bọ̀bọ̀ tó náà ti níkùn bíi ti Barrister yìí Saheed Òṣùpá mo fẹ́ sọ Paso àti Saheed Òṣùpá ń tán fojú wọn rí ní abroad ẹ gbọ́ lálẹ́ òní.
ẹ má gbàgbé ẹ̀yin olólùfẹ́ mi ìkànnì Noble 107.1 tọ́kalẹ̀ sí gbọ́pà lólógún ẹrú ńlẹ̀ Ìbàdàn ibẹ̀ náà la wà lálẹ́ òní. mo sì ń fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń wo post mi tẹ́ ẹ ń bá mi ń ṣíà káàkiri àgbáńlá ayé bẹ́ẹ̀ tí ń ṣíà rẹ̀ lọ́wọ́ ibi òní bá yín ẹ̀sìn ní dààmú ẹ̀ ní kàgbákò lágbára lọ́wọ́ Ọlọ́run bá mi Èdùmàrè. àwọn èèyàn mi ń bẹ́ńbẹ̀ lálẹ́ òní babaláwo láìndà ń bẹ́ńbẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ìlú ń bẹ́ńbẹ̀ bàmí Wọlé Ṣóṣóyínká. àwa ti lọ àwa ti bọ̀ káàkiri àgbáńlá ayé àti rìnrìn. Ọlọ́run níjọ́ bàjẹ́. orí adé tó ṣẹ̀ṣẹ̀ jẹ lọ́yìn ìlú wa yìí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ẹ̀ ńlẹ́. adé yín máa pẹ́ lórí.